the 10th of March, when a legend was born, the person of Mr. Gbenga Jacob. Happy birthday to you. Lẹ́wọ̀ aláyé olówó orí Àìná Jacob, mo bọ̀ ọ̀yọ̀ pé lọ́dún sí lónìí o, ọ̀pọ̀ ọdún ló ṣe lókè ìpẹ́ mọ́ gbọ́ mi o. Aya ẹlọ́dẹ̀ rẹ ló ké sí mi lónìí o, Àìná Jacob pẹ̀lú àìdùnnú rẹ̀, àmì your lovely son Emmanuel Jacob. Wọ́n pè mọ́ kí ọkọ ọjọ́ ìbí tòní o, ọdún ayọ̀, ọdún ire, ọdún ìdùnnú ni ó jẹ́ fún ọ láṣẹ Èdùà. Gbenga Akanni Ọlọ́run wa Jacob o, mẹ́bẹ́yìn lọ́mọ òkè ní sàn, ẹ̀lẹ́mbẹ̀ wọn ọmọ yẹyìn ní sàn, ọmọ akóná borí, ọmọ wíbẹ̀ ṣe bẹ́ẹ̀, ọmọ agbéra ṣánlẹ̀ lókè ìṣàn. Mẹ́bí wọ́n lọ́mọ ló máa pẹ̀ràn, ọmọ lọ́rọ̀ agogo dẹ, ẹ̀yin lọ́mọ àsìgbà tí ń bẹ lọ́nà àpò mú kémi sìn ọ́ kí wọ́n sìn mí. Mo bí wọn lẹ ṣe talẹ̀ fi lẹ́mọ yín lọ́wọ́ lọ́jọ́ sí òótọ́ fi ń pè lọ́mọ àsìgbà tí ń bẹ lọ́nà àpò mú. Ewu yọ́dọ̀mọ́ dọ̀tun, àṣẹ̀ṣẹ̀gbé yọ́dọ̀mọ́ dìkà sí ilẹ̀ ọmọ alágogo àjálù pérégede. Ọmọ lílù kan bàbá tiri bá ní ọ̀hún, ọmọ lílù kan bàbá tiri bá, ọmọ olùkọ́ ìlú kan tó fa ẹkùn ṣe lọ́jọ́ sí. Wọ́n pẹ́ bẹ́wúrẹ́ bá sọnù kọ́ má fi lọ yín o, ìran bàbá yìí kì í ṣẹgbẹ́ gbẹrangbẹran, bádìyẹ bá sọnù kọ́ má fi lọ yín, àwọn bàbá yìí kì í ṣẹgbẹ́ gbẹyẹgbẹyẹ. Àmọ́ tí wúndíá tó rẹwà tó rírọ̀ gbọ̀dọ̀ bá sọnù kọ́ má ṣeré lẹ́sẹ̀ méjì wá o, ẹlẹ́ṣin nìkan fi wá ba yín ní bàbá tó bí ọlọ́mọ. Gbenga Akanni Ọlọ́run wa Jacob owó tí rí ọdún sí lónìí o, àlékún owó, àlékún ire, ìgbéga pẹ̀lú àlàáfíà ló mọ̀ jẹ́ tirẹ̀ ọ̀ láṣẹ Èdùà. Ìwọ ní báwọn táwọ́ náà bẹ́ẹ̀ lọ ní báwọn fòṣì gbògbà lókèlókè láti mọ orí òní dèrò ẹ̀yìn wo bójú bá rọ̀ báyìí ń tulẹ̀ lára ni ọdún yìí ó wàá tù ọ́ lára kò ní ní ọ lára láṣẹ Olódùmarè. Ilé ò ní lé ọ, ọ̀nà òsì nínú ọ̀ wá kéré oko délé o, bẹ́ẹ̀ ló sì ní báwọn rí kó ọmọ òsì ní báwọn rí kó aya mọ́ gbọ́ mi gúnugún ìkúléwé o bẹ́ẹ̀ làkàlàmà pé pọ́dún jẹ wàá fọwọ́ páwò wàá fẹ́rìgì jobi ìgbà ọdún kan ní fún ọ.